tí wọ́n bá sọ wípé àṣàrà ìlú lọ́pàá náà Muhammad ẹni èmi àdákí sọ pé kì í ṣe àṣàrà ìlú ọ̀tọ̀ ni màláìkà tó pa náà Muhammad àkọọ́lẹ̀ rẹ̀ sì ń bẹ nínú tírà tí wọ́n pè ní Bidaya wa Nihaya mujalladu 7 ni ó jẹ́ jísù 14 ṣéwù Ismaila ló ṣe Ibn Kathir Ismailu ló kọ màláìkà tó pa náà Muhammad. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa sallama taslima kathira. Inú mi dùn pé a jọ gbọ́ fọ́nrán tí a gbọ́ tán nísìn nípa àfáà tí wọ́n pera wọn ní Ondaki tí wọ́n sọ nípa ìtàn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí ni tí wọ́n sọ gẹ́gẹ́ bá ti gbọ́ òun náà ni pé wọ́n ní kì í ṣe malakuli maut òun ló pa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. So wọ́n dẹ̀ ní màláíkà tó pa Rasulullah òun náà ni wọ́n pè ní Ismailu gẹ́gẹ́ bí wọ́n ti pè so ilé ni so ẹni tó wá béèrè tí wọ́n sẹ́ndì fọ́nrán ìsinmi wọ́n ní ẹ dákun Ustaz Al-Ghuraba ẹ bá wa ṣe àlàyé ṣé lóòótọ́ ni ìtàn yìí lọ bí wọ́n ti sọ yìí àbí àdápa irọ́ òféègé irọ́ ni kò síyèméjì ń bẹ̀ wípé àdápa irọ́ ni ṣùgbọ́n síwájú kí n tó sọ nǹkan báyìí ẹ jẹ́ kí a fi àwọn ìdí nǹkan kan múlẹ̀ alákọ̀ọ́kọ́ ni wípé nínú Al-Qur'an Karim Ọlọ́run bá Ta'ala nígbà tó ń sọ nípa bí ẹ̀mí ó ti bọ́ lára ọmọ ènìyàn Ọlọ́run bá ó dárúkọ àwọn màláíkà tí máa ń gba ẹ̀mí ṣùgbọ́n nínú Al-Qur'an Karim Ọlọ́run bá ò dárúkọ kọ màláíkà náà gangan màláíkà tí máa ń gba ẹ̀mí Ọlọ́run bá ò dárúkọ rẹ̀ gangan nínú àyà mi ní Al-Qur'an Ọlọ́run bá dárúkọ rẹ̀ Ọlọ́run pè ní malakuli maut so eléyìí sì ni ó kọ ọṣẹ́ tí ń ṣe lọ́lọ́run fi pè orúkọ ọṣẹ́ tí ń ṣe malakuli maut màláíkà tí máa ń gba ẹ̀mí tá bá wọnú Al-Qur'an suratu Sajida àyà ẹlẹ́ẹ̀kọkànlá Ọlọ́run bá dẹ́dà sọ pé kul yatawaffakum malakuli maut alladhi wukila bikum thumma ila rabbikum turja'un Ọlọ́run bá ní ilé Ànábì sọ fún àwọn ẹ̀dẹ́ èèyàn sọ fún àwọn èèyàn ẹni tó nígbàgbọ́ nínú ẹni àtẹni tí ò nígbàgbọ́ nínú ẹ̀ wípé yatawaffakum malakuli maut àwọn màláíkà tí máa ń gba ẹ̀mí yóò padà gba ẹ̀mí yín àwọn màláíkà tí máa ń gba ẹ̀mí wọ́n sì kí ni wọ́n gba ẹ̀mí yín alladhi wukila bikum èyí tó yẹ pé a ti gbé iṣẹ́ yẹn kọ́ a ti fi iṣẹ́ yẹn a ti yọ̀ǹda rẹ̀ fún wọn pé kí wọ́n máa gba ẹ̀mí yín thumma ila rabbikum turja'un lẹ́yìn náà ẹ padà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba yín láti lọ ṣe ìṣirò iṣẹ́ so Ọlọ́run bá pè ní malakuli maut màláíkà tí máa ń gba ẹ̀mí nínú àyà mi nínú Al-Qur'an Ọlọ́run bá pè wọ́n ní alimalaika jamu malaku so malakuli maut bí ìgbà pé màláíkà ẹyọ kan ṣùgbọ́n ó ní àwọn àwa inú àwọn òṣìṣẹ́ malakuli maut yẹn ṣe kí ni ó ní àwọn àwa inú àwọn òṣìṣẹ́ tí wọ́n bá ṣiṣẹ́ nígbà tó bá fẹ́ gba ẹ̀mí kan tó ti bá Ọlọ́run wá jẹ́ ká mọ̀ nù àyà mi nínú Al-Qur'an Ọlọ́run lọ mú wá ní jamu bí ìgbà wípé kì í ṣe nìkan Ọlọ́run ní màláíkà tá bá lọ wọnú Suratu Nisa àyà 97 Suratu Nisa àyà 97 Ọlọ́run bá sọ pé innal ladina tawaffahumul malaikatu zalimi anfusihim Ọlọ́run ní àwọn tí àwọn màláíkà pa ilé ìṣẹ̀lẹ̀ àyà yìí ṣẹlẹ̀ ní ojú ogun Bádírù nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n kò nílùú Mákà pẹ̀lú Rasulullah sallallahu alayhi wa sallam wọ́n ti wà nílùú Madina àwọn kò fáwọn nílùú Mákà wọ́n sì tán láti kógun jà Ànábì nílùú kíni nílùú Madina òun ló gbé ogun àkọ́kọ́ tá pè ní Goswatu al-Badiru àwọn mùsùlùmí kan wá ń bẹ nílùú Mákà tó jẹ́ sí wípé àwọn ò jáde kúrò lọ́dọ̀ àwọn kò fáwọn nílùú Mákà kìí sì ṣe pé wọn ò ní kápá àti lè jáde tó ti kìí sì pé wọn ò ní kápá àti lè jáde ṣùgbọ́n wọn ò jáde kúrò nílùú Mákà náà àwọn kò fáwọn tí wá borí wọn débi pé àwọn àbòsí tí wọ́n ń ṣe fún wọn àwọn náà sí nǹkan tí wọ́n ṣe jù kan faradà lọ ìjẹgàba léèyàn lórí táwọn kò fáwọn fi ń kàn wọ́n àwọn náà faradà débi pé ìmánu wọn ti jáde wọ́n ti fira wọn sí abẹ́ ìdarí àwọn kò fáwọn ìgbà tí wọ́n jáde kúrò nílùú Mákà lọ sí ìlú Madina tí wọ́n pàdé àwọn ọkọ̀ mùsùlùmí ní àyíká tá ń pè ní Bádírù tó ti báyìí ni ogun ṣe bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n rí wípé àwọn òǹkà àwọn kò fáwọn pọ̀ ju òǹkà àwọn mùsùlùmí lọ kò sí nǹkan tí wọ́n ṣe ju wípé káwọn náà dojú ìjà kọ àwọn mùsùlùmí nítorí pé kí ogun má bàa bẹ́ mọ́ wọn lọ́wọ́
ọlọ́run wá rán àwọn òjíṣẹ́ rẹ̀ látòkè sánmà láti kó àwọn mùsùlùmí lọ́wọ́ náà ni àwọn màláíkà. So àwọn màláíkà ní ń pa àwọn kùfáàrù tí wọ́n ń kó àwọn mùsùlùmí lọ́wọ́ láti jà ogun Bádírù. Ọlọ́run sọ pé innal ladhina tawaffahumul màláíkà, àwọn tí àwọn màláíkà pa lójú ogun Bádírù zalimi li anfusihim, wọ́n ṣàbòsí fẹ́mi ara wọn. Torí pé ńgbà tó gún lọ́lẹ̀ tán àwọn mùsùlùmí ìlú Madina tí wọ́n tẹ̀lé Ànábì wá jagun ogun Bádírù, wọ́n wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti kú sójú ogun nínú àwọn mùsùlùmí. Wọ́n tún wá rí àwọn mùsùlùmí kan lu Mákà tán mọ̀ pọ̀ mọ́ mùsùlùmí ni wọ́n pé àyè tí àti pa wọ́n mọ̀ ìyá wa àti pa wọ́n mọ̀ Ọlọ́run wa ni àyírọ̀ kò rí bẹ́ẹ̀. Àwọn màláíkà wa ń bi wọ́n léèrè wípé kí ló dé kí lẹ̀ ń ṣe nínú ìlú tẹ́ ẹ wà nígbà tẹ́ ẹ mọ̀ pé ẹ̀rẹ̀ sí yín ṣe. Wọ́n ní kunna mustad'afina fi, pé ajẹ́ni tó kọ́lẹ̀ nínú ìlú àlè níkápá àti lè jáde, níkápá àti lè ṣe nǹkan kan akàngbàrò sí wọn lẹ́nu ni ẹ̀yìn òjẹ̀ ń lọ apá abẹ yẹn sótìyé. So ṣùgbọ́n ta fẹ́ lónú àyà ni wípé Ọlọ́run bá Ta'ala pé àwọn màláíkà yẹn Ọlọ́run pé wọ́n ní kíni, Ọlọ́run pé wọ́n ní màláíkà ń bẹ̀ yẹn. Innal ladhina tawaffahumul màláíkà, àwọn tí àwọn màláíkà pa Ọlọ́run gbé wá ní mufrad mọ́, Ọlọ́run jẹ́ ká mọ̀ pé wọ́n pọ̀ gan ní àwọn tí máa ń gba ẹ̀mí. Nínú àyà mi nínú suratu Muhammad àyà 27 Ọlọ́run bá ní fa kayfa idha tawaffatuhumul màláíkà, báwo ni ó ti rí nígbà táwọn màláíkà bá gbẹ̀mí wọn. Yadribuna wujuhahum wa adbarahum, tí wọ́n máa lù wọ́n lólùrọ̀. Lọ́tí báyìí Ọlọ́run pè wọ́n ní màláíkà tí ó gba ẹ̀mí. Ó di mélòó? Ó di méjì. Àyà kan wà tó sọ pé tó pè wọ́n ní malakul maut. Àyà kan wà tó pè wọ́n ní kíni màláíkà, pé àwọn tí wọ́n pọ̀ ni. Àyà míì sì wà tó pè wọ́n ní rusul, jam'u rasul. Rusul jam'u kíni ar-rasul. Tó ti yé ìyẹn ni pé àwọn ìránṣẹ́ wa. Ẹ jẹ́ ká lọ wo nu suratul An'am àyà kíni àyà 61. Ọlọ́run bá sọ pé hatta idha jaa ahadakumul maut, nígbà tí kú bá dé bá ìkọ̀ọ̀kan nínú yín, tawaffatuhu rusuluna wa hum la yufarritun, àwọn màláíkà wa àwọn òjíṣẹ́ wa wọ́n wá gba ẹ̀mí wọn. So ti báyìí wa hum la yufarritun, wọn ò ní sí ń tààràn wọn, in tá bá ní kan ṣe náà ni wọ́n ṣe. So nínú àyà yìí náà Ọlọ́run pè wọ́n ní rusul, àwọn òjíṣẹ́, àwọn tá a rán nínú àwọn tí wọ́n máa gba ẹ̀mí ọmọ èèyàn. So ti báyìí, so nínú gbogbo àwọn àyà tí tá a sọ yìí kò sí àyà kan tó pe màláíkà tí máa ń gba ẹ̀mí lórúkọ rẹ̀. Kí ló pè? In tó súnmọ́ jù tó pè náà ni kíni malakul maut. Kò sí àyà kan nínú al-Qur'an tó ti dárúkọ wọn tó pè wọn lórúkọ gangan tí wọ́n ń jẹ́, gẹ́gẹ́ bó ti dárúkọ Mikael, Israfil, tó ti báyìí Jibril. Ọlọ́run ti dárúkọ gbogbo àwọn ilé nínú al-Qur'an Karim. Ọlọ́run ò bò dárúkọ malakul maut, màláíkà tí máa ń gba ẹ̀mí pẹ̀lú orúkọ rẹ̀ gangan. Tó ti yé tọ́, ṣùgbọ́n a rí àwọn orípa kan èyí tó já sí wípé ó hàn lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n pè wọ́n ní Israel. Gbólóhùn Israel yẹn tó ti báyìí kò sí ẹ̀rí kan nínú al-Qur'an tó pè wọ́n ní Israel. Kò sì sí ẹ̀rí kan nínú hadith tó ṣe kíni tó pè wọ́n ní Israel. Ẹ jẹ́ ká lọ sínú hadith èyí tó wà ní Musnad al-Imam Ahmad, hadith àfáwà al-Bara'u bin Azib radiyallahu ta'ala anhu. Hadith tawil, hadith tó gùn gan tó sọ nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sọ́mọ èèyàn nínú sàárè. Tó ti báyìí nígbà tó bá fẹ́ fayélẹ̀ títí tí ó fi wọnú sàárè, ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá èèyàn kọ̀ọ̀kan mùsùlùmí ni tàbí kèfèrí. Àfáwà al-Bara'u bin Azib wá sọ wípé òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam sọ wípé innal abida al-mu'min, ẹ̀rí ẹrú tó jẹ́ mùsùlùmí, idha kana fi inqita'in mina dunya, tó bá ti dìgbà tó fẹ́ filé ayé lẹ̀, wa iqbalin minal akhirah, tó wá dojú kọ akhirah báyìí, tó fẹ́ gbà wájú ọba dẹ́dà lọ. Nazala ilayhi malaikatun minas sama, àwọn màláíkà kan wá sọ̀kalẹ̀ látinú sámà, wọ́n sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ rẹ̀. Tó ti báyìí baydul wujuh, ojú wọn wà funfun pẹ̀pẹ̀, ka'anna wujuhahum shams, ojú wọn funfun débi pé yóò dàbí ìgbà pé ìtànsán òrùn ní ojú wọn. Wọ́n ní ma'ahum kafanun min akfanil janna, yóò wá máa bẹ pẹ̀lú àwọn màláíkà yìí, kafanun min akfanil janna, aṣọ tán fi máa ń sin òkú náà pè ní kafanu.
ṣùgbọ́n káfánú eléyìí yóò wá jẹ́ pé inú ọgbà àlùjánnà ni wọ́n ti ṣe kíni wọ́n ti mú wá torí pé nǹkan fẹ́ gbẹ̀mí rẹ̀ tó ti bí alẹ́ abudul mu'min ó jẹ́ ẹrú kan tó jẹ́ olùdúpájú sẹ́lẹ̀ fún àṣẹ Allah tó ti báyìí wa hanutun min hanutil janna àti nǹkan aládìídùn olóòórùn tàbí máa ń sin òkú ẹgbẹ́ bá sí fẹ́ sin ògùn ní Islam wọ́n ní ká fi nǹkan olóòórùn sí lára wọ́n wà tó mú àwọn nǹkan olóòórùn àdìdùn wà nínú ọgbà àlùjánnà hatta yajlisu minhu maddal basar wọ́n wà jókòó síbi òkú ẹni tó fẹ́ fayé lẹ̀ yẹn maddal basar déédéé ibi tó jù rẹ̀ lè tó ibẹ̀ ni wọ́n jókòó sí táwọn yẹn bá ń wọ ọ̀kan ibi tó jù rẹ̀ lè pín sí ibẹ̀ ni wọ́n jókòó sí èyàn náà pè ní àwọn àwáìnù malakil maut so ti àwọn tó máa ń kún màláíkà tí ó gbẹ̀mí lọ́wọ́ àwọn tó máa ń kún lọ́wọ́ náà àwọn nìyẹn táwọn bá ti wá jókòó thumma yaji'u malakul maut lẹ́yìn náà ni màláíkà ti máa ń gba ẹ̀mí yóò wá sí kíni yóò wá dé alayhi salam hatta yajlisa 'inda ra'sihi yóò wá jókòó síbi orí rẹ̀ báyìí yajlisa 'inda ra'sihi yóò jókòó síbi orí rẹ̀ báyìí fayaqul yóò wá sọ pé ayyatuha an-nafsu at-tayyiba mo pe rẹ ẹ̀mí ìfàyàbalẹ̀ mo pe kíni mo pe ìwọ ẹ̀mí ìfàyàbalẹ̀ so ukhriji ila magfirati min Allahi wa ridwan ó yá jáde lọ síbi àforíjì Ọlọ́run bá àti yọ́nú rẹ̀ títí dé òpin hadith yẹn tó ti báyìí títí dé òpin hadith yẹn kí la fẹ́ lò ń bẹ̀ thumma yajihu malakul maut màláíkà tí máa ń gba ẹ̀mí ó sì kíni yóò dé malakul maut gẹ́gẹ́ bó sì wà nínú ayé alákọ̀ọ́kọ́ tó ti báyìí qul yatawaffakum malakul maut alladhi wukila bikum thumma ila rabbikum turja'un tó ti báyìí suratu Sajda àyá ẹlẹ́ẹ̀kọkànlá malakul maut gbogbo àwọn ahadith tó wá àti àwọn àyá al-Qur'an tó ti báyìí malakul maut òní Ọlọ́run bá ta'ala sí kíni ló dárúkọ níbẹ̀ gbólóhùn Isra'ilu tó ti báyìí ó jẹ́ gbólóhùn kan tó kọ́mà tó gbajúgbajà tí gbogbo wa máa ń gbọ́ pé àsàráìlù kìí ṣe àsàráìlù náà máa ń pè Isra'il èdè Hebrew ni kìí ṣe èdè Lárúbáwá Isra'il ọ̀dọ̀ àwọn alùlẹ̀ kìtàbù ló ti wá kìí ṣe nínú ẹ̀sìn wa so àfá tí wọ́n ń sọ̀rọ̀ yìí tó ti báyìí tán pé ní àndákí kò ti ṣe rọ́dù kan náà fún ọ lórí ọ̀rọ̀ kan náà tí wọ́n sọ lórí ìtàn tẹ́nìkan fi ránṣẹ́ sí mi ẹni náà tó tún padà fi lé náà ránṣẹ́ ẹ wá máa wò wọ́n wá sọ wípé ó wà nínú al-bidaya wa nihaya kí ló dé tẹ̀ wọ́n ń parọ́ náà kí ló dé tẹ̀ wọ́n ń parọ́ al-bidaya wa nihaya wallahi kò sí inú tírà náà yí pé al-imam ibn Kathir rahimahullah rahmatan wasi'a wọ́n wá dárúkọ inú al-bidaya wa nihaya wípé màláíkà tí máa ń gbẹ ẹ̀mí wọ́n wá dárúkọ rẹ̀ mi ń bọ̀ níparí ọ̀rọ̀ yẹn wọ́n pe ó kọ ẹ̀ ní Sumaila wọ́n ní òní màláíkà tó gbẹ̀mí Rasulullah àníṣẹ́ Isra'ilu tó kọ́mọ̀ tó gbajúgbajà láàrin wa gan táwọn yẹn máa ń pè pé màláíkà tí máa ń gba ẹ̀mí ní Isra'ilu àsàráìlù Al-Imam Ibn Kathir sọ pé kò sóókọ yẹn nínú Islam kò sí inú àyá al-Qur'an kò sí inú hadith Ànábì pé èdè ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn Bani Isra'ilu ni ọ̀dà èyí wà gbé ọ̀rọ̀ Ibn Kathir wá tí wọ́n sọ nǹkan tí mo sọ yìí àwọn wà challenge àwọn yìí pé chapter tó ti sọ wọ́n ti sọ mujalladu ẹ̀ péjì tó ti sọ ká mú jáde tó ti báyìí péjì tí wọ́n ti sọ torí pé al-bidaya wa nihaya kìí ṣe àjèjì sáwa nítorí ìbéèrè tàn béèrè àwa ti ń kà á sì ti ń sọ ìtàn lórí rẹ̀ síwájú kó tó di pé wẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ò tí ì rí wẹ́ pàdé ń bẹ̀ ká mú jáde tó ti báyìí naam ẹ jẹ́ ká lọ nínú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nínú al-bidaya wa nihaya èyí tí wọ́n sọ tí àfáàwọ̀ Ibn Kathir rahimahullah tí wọ́n ṣe kíni tí wọ́n kọ wọ́n sọ pé wa amma malakul maut falaysa bi musarrihin bi ismihi fil Qur'an Ibn Kathir ní ẹ̀rí malakul maut kò sí ẹ̀rí kanú al-Qur'an tó dárúkọ rẹ̀ gangan ó kọ tí ń jẹ́ gẹ́gẹ́ bọ́lọ́run bá ti dákọ Jibril Mikael àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn màláíkà àfáàwọ̀ ní kò sí nínú al-Qur'an ni o ibi tọ́lọ́run bá ti dárúkọ malakul maut pẹ̀lú ọkọ̀ tí ó ń jẹ gan wala fil ahadith as-sihah bákan náà àrí nínú àwọn ahadith tó lálàáfíà tánàbí ti dárúkọ rẹ̀ gangan yàtọ̀ sí malakul maut wa qad jaa tasmiyatuhu fi ba'd al-athar bí Isra'il afáàní àti rí àwọn ẹ̀rí tó wá tí wọ́n sọ nínú àwọn ẹ̀rí yẹn nínú àwọn ọ̀rọ̀ kan wípé ó kọ rẹ̀ ní Isra'il wàkọ́lá Sindiyu
Ibn Kathir ní sọ̀rọ̀ wọ́n ní Sindi yóò sọ wípé lam yarid fi tasmiyatihi hadithun marfu' pé ààrí àdíìsì kan tó jẹ́ wípé marfu' tamani marfu' lọ́dọ̀ àwọn àfọ́ní hadith wọ́n sọ wípé túmọ̀ ẹ̀ ní pínni òun náà ní pé ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì pànábì ló sọ direct tó ti báyìí wa qala al-Manawi àfáwà Manawi Ibn Kathir náà sì ń sọ̀rọ̀ wọ́n mú àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó ti ṣáájú tí wọ́n mú wọn wá fún wa wọ́n ní àfáwà Manawi nínú tírà tán pè ní Faidul Qadir wọ́n ní wọ́n sọ wípé ba'da an dhakara anna malakal maut ishtahara anna ismahu Izra'il wọ́n lẹ́yìn gbà tá a fà Manawi tí wọ́n ti sọ nípa wípé lọ́dọ̀ àwọn èèyàn ó kọ́ tó gbajúgbajà pẹ̀lú malakul maut ní Izra'il lẹ́yìn tán ti sọ tán wọ́n wá ní kọ́l afáwà sọ wípé walam akif ala tasmiyatihi bidhalika fil khabar wọ́n láwọn ò rí ẹ̀rí kankan tó wá láti inú ẹ̀sìn wa tó jẹ́ ká mọ̀ wípé malakul maut màláíkà tí máa ń gbẹ̀mí orúkọ rẹ̀ ní Izra'il àsàrà ìlú wọ́n láwọn ò rí Ibn Kathir tí wọ́n kóòtù fún wa ní o kán jáde wá èmi challenge wọn Al-Ghuraba àfa Al-Ghuraba mo challenge kílókọ wọn Andaki mo challenge yín àfa ẹ lọ fún wa lẹ́rìí nínú Al-Bidaya wa Nihaya tẹ́ dákan péèjì tí ń tiri ń tẹ́ sọ ẹ lọ mú wa tó gbogbo mujalladu Al-Bidaya wa Nihaya ní bẹ lọ́dọ̀ tèmi kìí sí online láti ń kà in tó sì ju Al-Bidaya wa Nihaya lọ tó jẹ́ tíràtà ń bẹ lọ́dọ̀ mi nínú maktaba tèmi tó ti yé báyìí so ẹ dákun ẹ fún wa ní nǹkan méjì mo fẹ́ bí yín o aláwọ̀kọ́ mo ti béèrè o ẹ fún wa ní péèjì tá a ti rí naam Ibn Kathir ọ̀rọ̀ wọn lákàn Al-Imam Al-Albani rahimahullah nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí tírà tán pè ní At-Tahawi àbò tírà àkídà ni tírà At-Tahawi tó ti báyìí wọ́n sọ̀rọ̀ tó ti báyìí wọ́n sọ lórí ọ̀rọ̀ Al-Imam At-Tahawi nígbà tí wọ́n kọ nínú tírà wọn àfáwà sọ pé wa nu'minu bi malakil maut àfáwà At-Tahawi nínú tírà wọn nígbà tí wọ́n sọ nípa tí wọ́n ṣe mátínú tírà wọn tó sọ wípé àwa mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ nínú màláíkà tí máa ń gba ẹ̀mí ẹni tí Ọlọ́run bá gbé sẹ́yìn fún kó máa gbẹ̀mí gbogbo ayé gbà tí wọ́n mú mátínú yẹn wá àwọn wá sọ nínú ọ̀rọ̀ wọn wípé hadha huwa ismuhu fil Qur'an eléyìí ni orúkọ màláíkà tí máa ń gba ẹ̀mí nínú Al-Qur'an ni o wa amma tasmiyatuhu bi Izra'il wọ́n ní ṣùgbọ́n ká máa pè ní Izra'ilu àsàrà ìlú tá a máa ń sọ wọn ní kama huwa sha'i'u bayna nas gẹ́gẹ́ bí lè ti fọ́n ká lọ́dọ̀ àwọn èèyàn fala aslu lahu Al-Imam Al-Albani rahimahullah wọ́n ní kò sí ìpìlẹ̀ fún wa innama huwa minal Isra'iliyat wọ́n ní ọ̀rọ̀ yẹn o àwọn Isra'iliyat náà máa ń sọ àwọn náà máa ń pe malakul mautu ní Izra'il táwa máa ń pè lẹ́ Yorùbá ní àsàrà ìlú wọ́n ní kò sí ti ń jọ bẹ́ẹ̀ ó di mélòó ó dọ̀rọ̀ àwọn olùmọ̀ méjì ìkan látọ̀dọ̀ ẹni tí wọ́n sọ pé wà nù tírà wọn Ibn Kathir ẹlẹ́ẹ̀kejì Al-Imam Al-Albani rahimahullah ẹlẹ́ẹ̀kẹta Ibn Uthaymin rahimahullah so Ibn Uthaymin sọ pé malakul maut tí wọ́n sọ yìí ishtahara anna ismahu Izra'il wọ́n ló ti gbajúgbajà lọ́dọ̀ àwọn èèyàn pé ó kọ rẹ̀ ní Izra'il lakinnahum lam yasihha àfáàní ṣùgbọ́n o lam yasihha kò lálàáfíà ìpè ní Izra'il kò ní àlàáfíà innama warada hadha fi athar Isra'iliyya wọ́n ní eléyìí ìṣẹ̀lẹ̀ àrí orí pẹ́ ilé lọ́dọ̀ àwọn Isra'iliyat àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ náà wá tó dé báyìí la yujibu an nu'mina bi hadha al-ismi wọ́n ní kò lẹ́tọ̀ fún wa àwọn tá jẹ́ mùsùlùmí tó dé báyìí an nu'mina bi hadha al-ismi ká nígbàgbọ́ nínú ọkọ̀ tí wọ́n sọ yẹn Isra'il kì í sọ̀rọ̀ yẹn fún wa fanusami man yuwakkilu bil maut bi malakil maut wọ́n ní àwa mùsùlùmí a máa pè màláíkà tí wọ́n gbé iṣẹ́ kó máa gbẹ̀mí ọmọ èèyàn tí wọ́n gbé fún a máa pè ní kíni malakul maut màláíkà tí máa ń gba ẹ̀mí olóko tá a máa pè nìyẹn kama samahu Allahu azza wa jalla fi qawlihi gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ti sọ tó ṣe pè bẹ́ẹ̀ nínú tírà rẹ̀ nínú Al-Qur'an Ibn Uthaymin náà sọ̀rọ̀ wọn lọ mú àyàtà mú alẹ́ kan wá kul yatawaffakum malakul maut alladhi wukkila bikum thumma ila rabbikum turja'un wọ́n ní ó kọ́tọ́ náà bá pè ní Al-Qur'an Karim ní ẹ́ ó kọ́tọ́ wá ní òsìsẹ́ kíní tàṣì máa pè ní la ilaha illallah Muhammad rasulullah so lẹ́rìí èmi wá ń challenge Andaki àfà mo challenge yín wípé alákọ̀ọ́kọ́
péèjì tẹ́ ti rí tí Ibn Kathir tí wọ́n ti sọ wípé màláíkà tí wọ́n ń gbẹ ẹ̀mí Ismaila ni ẹ lọ bá wa mú wá, ẹ bá wa mú, ẹ dákọ péèjì yẹn fún wa kárí, afẹ́ lékún mà ní ẹ fún wa ní péèjì náà. Ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ẹ sì fún wa nínú àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ tàbí nínú àwọn ahadith tàbí nínú àwọn ayat al-Qur'an tó ti dárúkọ pé màláíkà tí máa ń gbẹ ẹ̀mí o Sumaila ni. Tó ti báyìí pé màláíkà tí máa ń gbẹ ẹ̀mí Sumaila ni, màláíkà tí ń jẹ́ bẹ́ẹ̀ tá a ti rí hadith tó sọ bẹ́ẹ̀ sẹ́sì mọ̀ wípé pìlẹ̀ wa fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah wa rasul. Tẹ́ bá ti ń ṣe fanfa lórí nǹkan tọ́rọ̀ ẹ̀sìn ò bá clear mọ́, níbo ní apàdà wọ́n ní apàdà sínú kí l'Ọlọ́run bá sọ nínú al-Qur'an kí l'Ànábì sọ. Ẹ fún wa lẹ́rìí tó ti yé tó sọ wípé Ismaila òun ni màláíkà tí máa ń gbẹ ẹ̀mí nínú al-Qur'an, tàbí kẹ́ fún wa lẹ́rìí nínú hadith kìí sí dandan ni kó jẹ́ nínú Qur'an. Tá a bá ti rí nínú Qur'an hadith náà lè ṣe kí ni gbogbo wa nínú i'tiqadu ahlus sunnati wal jama'ah. Òun náà ni pé tá a bá ti ń wá ẹ̀rí ọ̀nà méjì tá a ti máa ń rẹ̀rí á rí nínú al-Qur'an tàbí ká rí nínú sunnah. Gbọ́dọ̀ pé nínú àwọn àárọ̀ yìí lè bá àtìlà àwọn òrìn tí ò bá Islam mu tí ò dọ́gba pẹ̀lẹ́ sí Ọlọ́run bá oníkágbá yìí pé tá a bá ti rí nǹkan nínú Qur'an kò bá jẹ́ nínú àdísì láti rí àti dànù ni ìgbà tí Qur'an ò ti sọ àwọn onígbàgbọ́ ọ̀rọ̀ èèyàn tó yẹ pé nínú àdísì lẹ ti fún wa lẹ́rìí àwọ̀ wa lọ ṣèwádìí lórí hadith yín sádìsì náà lálàáfíà àbí ò lálàáfíà kí làwọn olùmọ̀ sọ lórí rẹ̀. So mo challenge yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti challenge àwọn àfà nínú fánrán alákọ̀ọ́kọ́ tí mo ṣe fún yín mo ti send ẹ̀ sọ́dọ̀ yín tẹ́ challenge pé ní àfà tó bá ilé sọ wípé anabi Yusuf alayhi salam ẹni àfà tó bá ilé sọ pé anabi Yusuf ọmọ rẹ̀ kankan nígbẹ̀yìn tó dáa a sì ti dáwọn yín lórí rẹ̀ àwa mú àwọn ọmọ anabi Yusuf a mú àwọn ọmọdọ́mọ rẹ̀ àwọn ọmọ kìí tẹ́ sáà ọmọ anabi Yusuf tó jẹ́ pé anabi Ọlọ́run bá ní inú wọn náà ni Yusha'u tó jẹ́ ọmọ ọ̀dọ̀ anabi Musa tó tẹ̀lé anabi Musa lọ sọ́dọ̀ Khidiru. Yusha'u ni ọmọ anabi Yusuf ni. Inú ọmọ anabi Yusuf ó jẹ́ ìyàwó anabi Ayub so ti bá wọn pè ní Rahma so ti bá yìí. So gbogbo àwọn nǹkan yà wá lẹ́rìí tá a fi máa ta kọ́ńtẹ́ ń sọ èyí náà wá fáwọn náà lẹ́rìí lónìí a challenge yín. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.